لله نحمده ونستعينه ونستغفره ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نصلي ونسلم على من لا نبي بعده سيدنا ومولانا محمد بن عبد الله صلى الله تعالى عليه وسلم وعليه وصحبه وسلم تسليما السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run orí ajẹ́jẹ́ tán àti àlàáfíà kó máa bá ogbó tí tó ń gba àtọ́jú tó ń wà nulẹ̀ eléyìí la tó fi ń kí ká padà sórí ètò Islam náà la tó gbọ́ afẹ́fẹ́ arúgbófọ́ba tó mú wa lọ tó dá padà ní àárọ̀ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ tí Ramadan ń lọ tílẹ̀ tòní bá ṣú á sọ pé Ramadan tún di 17 so díẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ kẹ́mi wa ó parí ẹ̀ gbogbo wàhálà wa ìgbìyànjú wa àti ìjẹ́rẹ̀ bẹ̀rẹ̀ síwájú Ọlọ́run kọ́lọ́n dákun bá mú lọ lé àṣekúṣe látẹ̀wọ́gbà kó máa fi ṣe tọdún yẹn láṣẹ wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billah ìràdín lazim eléyìí la fi ń kí ká padà sórí ètò Islam náà la tó ti gbé afẹ́fẹ́ ní àárọ̀ yìí ẹni tí a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ń tó kan gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ní ìfá gbogbo àgbáyé ṣùgbọ́n pàápàá jùlọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń tí a fẹ́ gbéyẹ̀wò ń tí a pè ní kókó ọ̀rọ̀ tá a pè ní killings of human souls most hateful things in the sight of Allah ìyẹn ni pé pípa ẹ̀mí gbígbà ẹ̀mí láti fẹ̀mí ṣòfò nínú tọ́lọ́wọ́n bá kórìíra jù nínú gbogbo nǹkan lórí ilẹ̀ eléyìí ní kókó tí a fẹ́ gbé yẹ̀wò àwọn àlejò tí a dègbé wá láti wá bá yànnàná láti ṣàlàyé lè fún wa kán wo kí lọ́lọ́wọ́n bá wí kí lànà bí sọ kí lẹ̀sìn wá sọ àti àṣà ọmọ èdè èèyàn pàápàá eléyìí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ lé lórí àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi ṣùgbọ́n kí n tó lọ sọ́dọ̀ àlejò gẹ́gẹ́ bí àṣà àti ìṣe wa lórí ètò yìí ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn iléeṣẹ́ FAF Global Service Nigeria Limited tábà padà wá dé kétò wa máa tẹ̀síwájú. Feed meal ọjọ́ kan òjò tí borí ẹgbàá ọ̀dá níbi tí wọ́n ti ń pèsè oúnjẹ fún ọ̀sìn bíi adìẹ tòlótòló ẹja màálù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú èròjà bíi ginseng soya meal fish meal cottonseed cake àgbàdo oyster shell àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a tó papọ̀ pẹ̀lú ẹ̀rọ kọ̀mpútà láyìíká tó jíire níbi tí iná kì í ti ṣẹ́jú kódà a tún ń ṣàyẹ̀wò sí àìsàn ohun ọ̀sìn gbogbo lọ́fẹ̀ẹ́ gbogbo òògùn wọn pátá ló sì wà lọ́dọ̀ wa lákòótán ẹ̀yin adìẹ kàndùkàndù tó wà fún títà lọ́pọ̀ yanturu lẹ́dínwó. FA Feed Me Global Service Nigeria Limited farm Ogbogo Ijai Road behind St. Luke's Anglican Church Ijebu Ode Ogun State corporate headquarters number 1 Alhaji Jogo Street off Awokoya Ijebu Ode telephone 08033595545 à ń fẹ́ alágbàtà káàkiri olóde Nàìjíríà FA Feeds àṣejèrè fẹ̀yìn àgbẹ̀ ló jẹ wá lógún. náà ẹ káàbọ̀ sórí ètò wa gẹ́gẹ́ bí mo sọ láti iléeṣẹ́ FA Global Service Nigeria Limited àlejò mi ti wà níkàlẹ̀ pẹ̀lú mi kókó tí mo ní a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà nìkan tí a pè ní fífi ẹ̀mí ṣòfò ẹ̀mí ọmọ èdè èèyàn tó pé tá bá tún sọ pé ẹ̀mí póríṣiríṣi ṣùgbọ́n ẹ̀mí ọmọ èdè èèyàn máa fi ẹ̀mí ṣòfò kákan máa pààyàn lásán ó lè jẹ́ nǹkan tí ó kórìíra tí Ọlọ́run bá kórìíra jù nínú àwọn ìwà tí ọmọ èdè èèyàn ń hù àwọn àlejò wa lórí ètò tí wọ́n fẹ́ bá yànnà lélẹ́yìí àwọn náà ni bàbá wa Fadilat Sheikh Al-Imam Lukman Ọlánrewájú Uwais tí wọ́n jẹ́ deputy chief imam Awùjalẹ̀ Central Mosque níjẹ̀bú Òde bákan náà àwọn náà tún ni chief missioner Islamic Training Organization of Nigeria lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí bàbá ẹ káàbọ̀ sórí ètò wa. Wa alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuh. Akínyìn kú iṣẹ́ ọ̀rẹ́ iṣẹ́ ládàá láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ àmọ́ pé gbogbo ẹ̀yin àfáà wa ẹ wà nínú iṣẹ́ ìfarapolẹ̀ fọlọ́n ìdárunmọ́jú ìṣàdúà àti ìmáṣewáṣe fáwọn èèyàn ṣùgbọ́n abẹ́ lọ́hùn pé gbogbo eléyìí náà kọ́lọ̀ ń jábá níbi tó lè rè níwájú Ọlọ́run kọ́lọ̀ máa fi ọdún ìṣàṣemọ̀ fẹ́ nìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ ẹ̀yin ìmáàmù wa bàbá wa ìmáàmù Awùjalẹ̀ bàbá wa Ibrahim Babangida àti gbogbo orú wọn bẹ́ẹ̀ Ismail Babangida àti gbogbo orú wọn bẹ́ẹ̀ kọ́lọ̀ ń dákunjọ kó ṣe látẹ̀wọ́gbà fún wa kọ́lọ̀ má ṣe tọdún ìláṣemọ̀ fún wa náà láì ní fọ̀rọ̀ láì ní dènà pẹnu tábà ní pé kókó tí a fẹ́ gbé yẹ̀wò nínú àwọn nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ń sìn ìfi ẹ̀mí ṣòfò jẹ́ kan pàtàkì nínú tí ìwé ìròyìn ń gbé lọ́sàn-án lóru ní gbogbo ìgbà kódà níbi tá àti lérò pàápàá ó tún ṣẹlẹ̀ ńbẹ̀ a ó pé
ṣé kínní ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ tó bá pé ó yẹ kó rí bẹ́ẹ̀ kí ló fà á tí ò bá yẹ kó rí bẹ́ẹ̀ kí ló fà á kí lọ́lọ́run bá sọ kí lòjíṣẹ́ Ọlọ́run sọ kí ni àṣà wa pàápàá sọ nínú ìmáfẹ̀míṣòfò tí a fẹ́ gbéyẹ̀wò lélẹ̀. نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد والسلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أركوا فون ولون. الحمد لله. ọba ayọ̀ kan ṣo ọba tó dá wa sórí ilẹ̀ tó dẹ̀ ní ìdí pàtàkì tó ṣe dá wa sórí ilẹ̀ gbogbo nǹkan tí Ọlọ́run ọba sì dá pátápátá gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ó máa ní àsìkò báyìí ló bẹ̀rẹ̀ tó ti ń ṣẹlẹ̀ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run ọba kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí Ọlọ́run ọba rán láti lè wá ṣàlàyé gbogbo nǹkan torí pé tí ò bá jẹ́ pé ànábì wa Muhammad ní àìmọye tó máa rújú sí wa tá à ní rí ìtumọ̀ ẹ̀ a máa wà tá à ní rí ìdí ẹ̀ ìkẹ́ náà kó máa mọ lórí ànábì nìkan kó máa bára lé ànábì wa Muhammad kó máa bá ìyàwó ọmọ kó máa bá gbogbo àwọn sàhábà àwọn tábìín wa tábìín bi ihsan ila yawmiddin. nítorí pé àsìkò pàápàá jùlọ nínú Ramadan èyí tí ó popular jù nínú Ramadan ní time ló popular jù so time yẹn a gbọ́dọ̀ waste ẹ a ní ìfẹ̀míṣòfò ìyẹn ni wípé pípa ẹ̀mí tí ò tọ́ sí láti pa torí pé àwọn ẹ̀mí kan wà tó tọ́ sí ní pípa torí pé ẹni tó bá pààyàn á pa òun náà ni kí ni Islam sọ ń pa ẹ̀ kí ló fà á tó fi wá jẹ́ pé ó rampant lásìkò tá a wà yìí bó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ńgbà kan ṣùgbọ́n nítorí pé kò sí social media nígbà náà kò jẹ́ kó máa kárí so kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ tá a bá lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run mò ń bọ̀ wá kí gbogbo àwọn elétò gbogbo iléeṣẹ́ so nínú Al-Qur'an Suratul Ma'idah Quran 5 verse 27 dé ibi tá a bá today nínú torí pé 31 ló parí sí tá a bá lọ wo ìpínlẹ̀ pípààyàn ẹni àkọ́kọ́ tó jẹ́ the chief murderer ọ̀gá àwọn apànìyàn tó ṣe pé nínú ìtàn òun ló máa jẹ́ ìmọ̀ọ̀mù àwọn apààyàn lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ torí pé gbogbo àwọn nǹkan ló máa ní ìmọ̀ọ̀mù títí wọn nínú iná ṣèyítọ́ọ̀nù máa ṣe hútúbà fáwọn ọmọ náà torí pé òun ni chief executive officer wọn àwọn apààyàn ẹni tó jẹ́ leader àwọn apààyàn tó bá dọjọ́ gbẹ̀ndàlùkìyàmọ̀ òun náà máa kó àwọn èèyàn títí ẹjọ́ àwọn tó ṣe wípé lesbian ni homosexual ni gbogbo wọn náà ní leader ẹnì kọ̀ọ̀kan wọn tó jẹ́ olórí wọn tó ṣe pé látara eléyìí ló ti bẹ̀rẹ̀ so gbogbo àwọn tó bá wá ń ṣe yẹn wọn á wá máa jẹ́ àrọ́mọdọ́mọ ẹni náà Ọlọ́run wá ń sọ ìtàn fún wa nínú Al-Qur'an ó ń sọ ìtàn àwọn ọmọ anabi Adam alayhi salatu wassalam Al-Qur'an ò dárúkọ ṣùgbọ́n nínú tafsir a rí orúkọ Kọ́bílà àti Hábílà àwọn méjèèjì gẹ́gẹ́ bí ìtàn ti sọ fún wa nígbà tí ànábì Ádámù tó ń bímọ á bí ọkùnrin kan obìnrin kan ọkùnrin kan obìnrin kan so ọkùnrin tòkè á fẹ́ obìnrin tìsàlẹ̀ obìnrin tìsàlẹ̀ á fẹ́ tòkè wọ́n fi ń la ara wọn bẹ́ẹ̀ nígbà tó dé orí Kọ́bílà àti Hábílà ẹ jẹ́ ká ka àyà Qur'an kó má dàbí ìgbà yìí pé ṣe là ń sọ ìtàn àròrísọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú Al-Qur'an ó ní watlu alayhi naba ibna Adama bil haqq ipe ìrẹ́ òjíṣẹ́ wa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam watlu alayhi naba ibna Adama bil haqq ṣàlàyé ọ̀rọ̀ fún wọn àwọn kèfèrí Mọ́kà tí wọ́n fẹ́ dún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ó ń pèrè ẹ̀ lánàbì àwa gbọ́ ìtàn kan rí jẹ́ kó tiẹ̀ wá sọ fún wa tó bá yẹ pé tòótọ́ ànábì ni Ọlọ́run Ọba wá gbé ìtàn yẹn wá in details táwọn ò ní ń pa ẹ̀ Ọlọ́run wá gbé wá fún wa
ọlọ́run bá wá ní watlu alayhim naba ibn adama bilhaki ṣàlàyé ọ̀rọ̀ àwọn ọmọ ànábì ádámà kó ṣàlàyé ẹ̀ fún wọn pẹ̀lú òdodo ìrìkọ́rọ̀bá kòròbáná nígbà tí a pàṣẹ fún àwọn méjèèjì wípé kí wọ́n ṣe ìpèsè máa ṣàlàyé ibẹ̀ yẹn torí pé àwọn àáfàá ẹlẹ́bọ ibi tí wọ́n ń lò yẹn kí ni nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe mo sọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé ọkùnrin kan obìnrin kan ni àwa máa fẹ́ èyí tá a bá jọ bí ara wọn pẹ̀lú ọkùnrin kan wọn ò ní fẹ́ ara wọn wọn á wá mú ìkan á mú ti sàlẹ̀ ìkan á mú ti tòkè so Kọ́bílà obìnrin tiẹ̀ ó beautiful ju ti Hábílà lọ so ló bá yarí wípé òun ò ní fẹ́ ti Hábílà tí tòun yẹn ni òun máa fẹ́ wípé òun ṣe máa fi tòun lẹ̀ fún àbúrò òun rárá òun ò ní gbà so ló yarí ànábì bàbá àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n á sọ fún wọn pé ẹ̀sìn ìyìn tí ẹ máa ṣe ni wípé oníkálukú yín ẹ wá lọ ṣe ìtọrẹ àánú kò bá yẹn nìyẹn o ìtọrẹ àánú yẹn ẹni tọ́lọ́run ọba bá ti gba tiẹ̀ nínú ẹ̀yin méjèèjì òun ló máa fẹ́ ọmọ táwọn wí àwọn méjèèjì sì rèé àgbẹ̀ ni wọ́n àgbẹ̀ kan adaran ni ìyẹn ni Hábílà àgbẹ̀ ẹlẹ́ran ni àgbẹ̀ oní nǹkan ọ̀gbìn òun ni Kọ́bílà so àwọn méjèèjì wọ́n wá ní ìyìn tí ẹ̀yin méjèèjì ń ṣe yẹn òun náà ní kẹ́ ẹ fi ṣe sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tí Kọ́bílà tóun máa kó àwọn iṣu tó ti bàjẹ́ àgbàdo tó ti gbẹ àwọn gbogbo àwọn nǹkan èrè oko tí ò dáa òun lòun kó tó sọ pé òun kó lọ fún ọlọ́run ọba tó ti bẹ́ẹ̀ ni ìyìn tó ṣe rí pé òun ò lè ta bẹ́ẹ̀ sì ni kẹ̀rẹ́ ìyìn tí wọn ò bá lè gbà ó ò gbọ́dọ̀ fi ṣe ìtọrẹ àánú ẹ̀yin tẹ́ máa mú owó tó ya tẹ́lẹ̀ ń sọ sínú kóló mọ́ṣáláṣí ọjọ́ friday kó tètè mọ̀ pé o kàn ń sọ owó ẹ̀nu ni o ò gbà ládàá náà ọ̀rọ̀ ya lọ síbẹ̀ yẹn ni Hábílà ẹran nìyẹn ìyẹn bá mú àwọn ẹran tó tọ́ṣọ̀ọ́ jù nínú àwọn ẹran ẹ̀ ó bá mú lọ tóun fi ṣe sàárà fún ọlọ́run ọba bá gba ti Hábílà kò bá wá gba ti Kọ́bílà nígbà tọ́lọ́run ọba ò wá gbà á bàbá àwọn á sọ fún wọn pé Hábílà lọ́lọ́run gba tiẹ̀ o ọlọ́run ò gba tiẹ̀ o. ó túmọ̀ sí pé o ọmọbìnrin tá à ń wí yìí o Hábílà ni ló máa fẹ́ o. lásìkò ìgbà yẹn nínú tafsir bàbá àwọn múra láti lọ ṣe hajj ní Mọ́kà ìyẹn lọ ó ń padà lọ sí ìlú Mọ́kà lọ́hùn ó fi wọ́n lẹ̀ lé àsìkò ìgbà yẹn kò tíì sí èèyàn láyé ìyẹn ni bàbá wọn wá ń wò yí pé àfíẹ̀sí ibi tó ń wà yìí ta ló ń fẹ́ fi ilẹ̀ fún ibẹ̀ yẹn ni àyà inna aradna amanata pé mo fẹ́ kúrò nílé o mò ń lọ sí Bákà mò ń lọ sí ilé Ọlọ́run mo fẹ́ lọ ṣàbẹ̀wò ilé Ọlọ́run ta ni kí n fi àfíàsí bíbà yìí lẹ̀ fún òkè kọ̀ sọ́mọ̀ kọ̀ ilẹ̀ kọ̀ Kọ́bílà ló wá gbà Kọ́bílà tó wá gbà gẹ́rẹ́ tí bàbá wọn ló wá bẹ̀rẹ̀ sí threatening àbúrò ẹ̀ tó wá ní òun máa pa ẹjẹ́ káyà síwájú sí fatukibila min ahdihima ọlọ́run ọba gba ti ìkan nínú àwọn méjèèjì wàlámi yataqabbal min al-akhar kò gba ti ẹnì kejì kọ́ọ̀là ẹni tí a gba tiẹ̀ ló bá sọ pé la aqtulannaka pé mo máa pa ẹ́ ibi tí gbólóhùn mo máa pa ẹ́ ti kọ́kọ́ jáde ni torí pé èèyàn ò kú rí rárá ló bá ní kọ́ọ̀là innama yataqabbalu Allahu minal muttaqin ọlọ́run ọba yìí gba sàárà ẹni tí ò bá bẹ̀rù ọlọ́run ọba ìwọ tó o fẹ́ ṣe ìtọrẹ àánú tó jẹ́ pé ṣe ló kọ́kọ́ lọ yẹṣẹ́ wò kó tó wá sọ pé o fẹ́ ṣe ìtọrẹ àánú wọ́n wá ní kó lọ fi iyọ̀ àti kinní kan ó wá fi ìpè ọlọ́run bá máa gbà yẹn rárá torí pé yín tó wà ń sàlẹ̀ kì í ṣe tọlọ́run ẹni tó bá páyà ọlọ́run lọ́lọ́run bá máa ń gba ìtọrẹ àánú ẹ̀ àbúrò ẹ̀ wá sọ pé la'in basata ilayya yaddaka litaqtulani tó o bá nawọ́ láti pa mí
ma anabi baasiti yadaya ilayka la aqtulak èmi ò ní nawọ́ láti pa ẹ́ ṣe wá rí eléyìí náà ẹ jẹ́ ká sáré mú ìyẹn wá rasulullah sallallahu alayhi wa sallam ó ní iza tawajjaha al-muslimani bis-sayfihima tí mùsùlùmí méjì tán bá jọ da ojú ìdà kọ ara wọn pé wọ́n fẹ́ pa ara wọn èmi fẹ́ pa ìwọ náà fẹ́ pa mí fakilahuma min ahli an-nar àtẹ̀yí tán pa àtẹ̀yí tí ò pa àwọn méjèèjì wọ́n ti dọmọ náà àníyàn kan náà intention kan náà làwọn méjèèjì gbé so ìyẹn la máa ṣe ń láti wà very careful nípa pé ká máa sọ pé a fẹ́ pa ara ẹni àbúrò bá ní òun ò ní pa inni akhafu Allah ẹ máa wo ọ̀rọ̀ yẹn o ẹni tó bá bẹ̀rù Ọlọ́run ọba láyé kò ní sọ pé òun ó pààyàn gbólóhùn yìí pé a máa para wa gan kò ní jáde lẹ́nu ẹ̀ kódà kó má mí ni ẹ̀ ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run kódà kò ní fi ṣeré kò ní fi sọ̀rọ̀ pé mo kàn fún èmi kàn ń sọ tèmi ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò ní fi sọ̀rọ̀ pé inni akhafu Allah èmi páyà Ọlọ́run ọba Rabbal alamin ọba tó dá gbogbo ilé ayé ìní uridu ẹ wá máa gbọ́ Ábílà bá sọ pé èmi o ìyìn tí mo fẹ́ antabu abi ithmi wa ithmika mo fẹ́ kí ìwọ kó ru ẹ̀ṣẹ̀ èmi àti ẹ ìyẹn ni wípé ẹni tó bá pààyàn ẹ̀ṣẹ̀ ẹni tó pa ó ti wà lọ́rùn ẹ̀ àwọn èèyàn lè wá bèrè pé tó bá tú bá ń kọ́ ọwọ́ Ọlọ́run nìyẹn ó dẹ̀ dìgbà tó bá dẹ́bẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ni bóyá Ọlọ́run gbà bí Ọlọ́run ọba ògbà ẹni tó pa ń kọ́ ìyẹn má yàṣá wọ Ọlọ́run bá ń yàṣá à tó bá lọ́wọ́ bá fẹ́ yóò àǹdíbọ̀ hùwà ń yàṣá yaghfirla tó bá wọ Ọlọ́run á fi yàjẹ́ tó bá sì wọ Ọlọ́run ọba yóò dáríjì ọwọ́ ni èmi o fatakun min ashabin nar kí o lè padà wá di ẹni iná ìyẹn ni pé ẹni tó bá pààyàn automatically ẹni iná ni wá ní fatawat lahu nafsuhu gbogbo ẹni tó bá ń pààyàn láyé ìfẹ́ ẹnu ni ìfẹ́ ẹnu is it out of jealous àbí pé nǹkan tí ọwọ́ ẹni ò tẹ fọ tá a wò pé ọwọ́ mi kò tọ́ sí mi ṣùgbọ́n mo fẹ́ by all means ní èrò ọkàn ẹ̀ torí pé báwo lèèyàn ṣe máa rò ó láti gba ẹ̀mí kódà mo máa ń rò wípé àwọn tí wọ́n máa ń mú ológbò wọ́n á dẹ̀ fi sínú àpò wọ́n á lámọ́lẹ̀ ológbò yẹn tẹ́ ẹ bá gbọ́ ohùn tó máa ń jáde lẹ́nu ẹ̀ ó yẹ kí ẹ̀rù bà ọmọ èèyàn wípé ṣe yẹ kó rí báyìí. ohùn tó máa jáde lẹ́nu ẹ̀ ohùn arò ni ohùn pé ìdágbére fáyé ni tó bá ṣe pé n tó ń sọ fọlọ́mọ ọba ni pé ìwọ tó là mí mọ́lẹ̀ tó fẹ́ pa mí yìí tó bá wúre ò ní sọ orin wá ń kọ́ ó yẹ kí èèyàn lè bẹ̀rù Ọlọ́run ká tó sọ wípé ọmọ ènìyàn kí ẹ̀dẹ̀ máa gbẹ̀mí lára ẹ̀ kó dẹ̀ máa gbọ̀n tẹ́mi máa fi bọ́ lẹ́nu ẹ̀ kó má sí bẹ̀rù Ọlọ́run ọba ní Kọ́bílà èṣù yẹn bá wọnú ẹ̀mí ẹ̀ ó bá wọnú ẹ̀mí ẹ̀ kọ́tìlá àhì ló bá sọ fún un pé pa jàre pa gbogbo àwọn náà tó ṣe wípé wọ́n ti mọ ọṣẹ tí wọ́n máa ń kó sí ọwọ́ tó máa fi máa wẹ̀ tó ṣe pé àṣírí wọn máa bò ẹ jẹ́ ustaz ẹ jẹ́ a béèrè lọ́wọ́ ara wa mélòó làwọn tó ṣẹ́ṣó tó dàbí Dangote kò sí ẹ jẹ́ a béèrè pé ẹ jẹ́ kí wọ́n sọ fún wa pé ẹni yìí o ṣe ló ṣẹ́ṣó òun ló fi jẹ́ multi-billionaire ẹ mú wọn wá nígbà tí àwọn Forbes tí wọ́n ń ṣe àwọn tó máa ń list àwọn the richest in the world mélòó nù wọn ló wọ ìtàn yẹn ló wọnú ìwé ìtàn ó ṣẹlẹ̀ rí bí wèrè bí aláràkà bí òṣì bí gbogbo ẹ wo gbogbo àwọn ẹni tí ń pààyàn kódà àwọn ẹni tí wọ́n bá ti ń lo nǹkan ara èèyàn láti fi ṣe nǹkan tẹ́ ẹ bá rí ojú wọn èédà tó bá wọ aṣọ 100 million sọ́rùn ẹ ní rí aṣọ yẹn pẹ̀lú tí wọ́n wà lára wọn wọ́n máa rí jálajàla pẹ̀lú ẹ̀ ni wàláhì àdín nítorí wípé ìyìn tó wà lára wọn kò sí ni kò kí ń gbé ẹwà jáde nínú ara
ó bá pa ọmọ ìyá ẹ̀ fa asbaha minal khasirin nígbà tó pa tán ló bá dẹni òfò gbogbo ẹnikẹ́ni tó bá ti gbé ọwọ́ ẹ̀ tó bá ti pààyàn láyé ó dẹni òfò náà kí ni òfin Ọlọ́run àyà tó tẹ̀lé nítorí pé èèyàn kan ò kú rí ẹyẹ kọ̀nàkọ̀nà méjì wọ́n bá ń bára wọn ṣára wọn ìkan bá kú ó bá júwe fún bàbá wọn ẹ má gbàgbé bàbá wọn ò sí nílé o bàbá wọn ò sí nílé ló fi pa àbúrò ẹ̀ kí bàbá wọn tó dé ló ti pa àbúrò ẹ̀ kọ̀nàkọ̀nà ló júwe fún wípé bí ó ṣe ṣe lélẹ́yìí Ọlọ́run ọba wa ní min ajili dhalika látara wípé Kọ́bílà pa àbúrò ẹ̀ ìwọlé ni àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn min ajili dhalika látara eléyìí katabna ala bani Israel Ọlọ́run ọba wa kọ́ ọ́ lẹ̀ pé ó di òfin fún ọmọ Israẹli àti fún gbogbo ọmọ ènìyàn wípé anáwó ẹni náà man qatala nafsan bi ghairi nafsin ẹnikẹ́ni tó bá pààyàn tí kìí ṣe pé ẹni tọ̀hún náà tọ́ sí pé ká pa á tí kìí ṣe pé ẹni tọ̀hún tọ́ sí pé kí a pa aw fasadan fil ard àbí ẹni tọ̀hún balẹ̀ jẹ́ torí pé ẹni tó bá pààyàn òbílẹ̀ jẹ́ èèyàn ni àkọ́kọ́ ni wípé ẹni tó pa yẹn ó ní ní tó wá ṣe láyé ẹni tó pa yẹn ó láwọn tó bí ẹni tó pa yẹn ó láwọn tó ń dunnú látara ẹ̀ ó sọ ilé wọn sínú ìbànújẹ́ ó sọ àwọn kan sínú òkùnkùn ó sọ àwọn kan sínú wàhálà ayérayé ó ti balẹ̀ jẹ́ Ọlọ́run bá ní fàkànàmà àpèjúwe ẹ̀ òfin tó wà lọ́dọ̀ èmi Ọlọ́run ẹni tí mo fi jọ náà ni pé kọ́tàlá nasa jẹ̀míà èèyàn kan ṣo tó o bá pa ó dà gẹ́gẹ́ bí ìgbà pé o pa gbogbo èèyàn ni ìyẹn ni wípé feelings pé lágbájá yìí pààyàn kò yẹ kó mọ lórí èèyàn kan ṣoṣo tá a bá gbọ́ pé ẹni yìí pààyàn kì í ṣe kò yẹ kó máa jẹ́ sentiment àwọn àfa rárá ṣé ọ̀rọ̀ àfa là ń sọ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí ni àbí ọ̀rọ̀ wípé ẹni tó bá pààyàn feelings yẹn láti wà nínú ara ẹ̀ wípé èèyàn lẹ́ni yìí pa ṣó tọ́ kó pààyàn Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run ọba ní ẹnikẹ́ni faman ahyaha ẹnikẹ́ni tó bá sì gbẹ ẹ̀mí là ẹni tó ṣe pé iṣẹ́ gbẹ̀mí là ni iṣẹ́ pé ká gba ẹ̀mí ká sè ká dóhùn làwọn èèyàn òun ni eléyìí náà lọ bá àwọn doctors wí èyí tó ṣe pé ẹ máa rí èèyàn kan lẹ́sẹ̀ ikú lẹ́sẹ̀ ààyè yìí pé ẹ dẹ̀ máa insist tí ò bá ti tẹ́ ẹ̀ bá ti deposit iye báyìí ẹ̀yin náà apààyàn níyìn o indirect apààyàn ní tí ẹ̀mí yẹn bá bọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń wo kí n wo ṣe mọ̀ pé tẹ̀síìr tí ọ̀rọ̀ bá lọ tó o bá ní agbára láti save life tó o bá wá torí wípé nǹkan kan tó o fẹ́ gbà o save life yẹn tẹ́ni yẹn bá fi kú ẹ̀jẹ̀ ẹni yẹn wà lọ́rùn ẹ̀ ìwọ tó o bá save èèyàn arábìnrin kan ní FMC wọ́n gbé débẹ̀ ó ń bleed tí obìnrin yẹn bá pariwo àwọn tó wà lókè ajé máa gbọ́ ni níbi ìnira wọ́n dẹ̀ insist pé tí ẹ bá san iye owó báyìí àní attend sí ó dẹ̀ ń bleed ó dẹ̀ wà nínú ìnira tó bá kú ńkọ́ kí ló dé tí ìjọba ò kí ń prosecute àwọn doctors wọn yẹn they are also murderers apààyàn ni wọ́n because tó bá ní means to save life tó o bá save life apààyàn ni wọ́n náà ìyẹn lọ́wọ́ bá fi sọ pé famani ahyaha ẹnikẹ́ni tó bá ní agbára láti save life tó sì gbẹ ẹ̀mí yẹn là faka annama ahya nasa jami'an kì í ṣe ẹni yẹn nìkan ló gbàlà kì í ṣe ẹni yẹn nìkan ló save gbogbo ayé náà ni wọ́n náà save so àyà yìí ti clear sí wa wípé a ò gbọdọ̀ pa èèyàn so wallahu a'lam. tó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa wípé pípànìyàn bó ti lágbára tó bó ti jẹ́ ohun ìríra tó bó ti jẹ́ ẹ̀ṣẹ̀ tó tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa yìí ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú ẹ yẹ kí n sáré lọ sí òkè lọ́hùn àbí kí n kọ́ tiẹ̀ ẹ yẹ kí n lọ sókè lọ́hùn bóyá ń lè ṣe the Bash Oil and Gas
tá bá padà wá dé kéto wa máa tẹ̀síwájú. What's more, from the same stable of FA Global Services comes the Bash Oil and Gas, with their ultra-modern mega station located at 85 Olukoko Street, Balogun Kuku Road, Ijebu-Ode. Náà mẹ́ka bọ́ láti lè ṣe the Bash Oil and Gas jẹ́ kí n sáré fún wa ní káàdì àwa tá a wà nílé Glo card ó ti ẹ̀kú gbé gbogbo nǹkan bákan náà la ṣe kúkú ń lòdì gbogbo káàdì nísìn Glo 588 94 83 948 08 639 again Glo card 588 94 83 948 086 39 Glo card ni fún gbogbo ẹni tọ́lọ́run bá kádà pé kó jẹ́ pé òun ló wọlé sọ́dọ̀ ẹ̀ ẹ̀kọ́ tí Alhaja Barkis Ayọ̀mídé Lásìsì àwọn ni wọ́n fún wa lélẹ̀ pé kí á fún àwọn ọmọ èdè èèyàn at least àwọn olùgbọ́ wa àwọn olùtẹ́tí sí wa káwọn náà fi jàǹfààní ẹni tí ó fi kọ́ọ̀lù ẹni tí ó fi ra data ẹ pé káwọn fún ma jàǹfààní Alhaja Barkis kọ́lọ̀ ń dákun bá a sọ ẹlẹ́sùn fajazakumullahu khairan. Bàbá wa tábà wo gbogbo àlàyé tẹ́ ti ṣe sílẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí níbi tí ilé ayé wa dé ń sìn pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà tí wàá tá a wà yìí ìpànìyàn bó ti jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ nǹkan ríra tó nígbà tán wá tún wá pààyàn tá a sọ pé ilé ẹjọ́ tún dá lẹ́jọ́ pé kí wọ́n lọ pa àwọn gọ́fìnà wa tí wọ́n bá ti sign gẹ́gẹ́ bí security officer of the state wọn lè execute ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú àtìmọ́lé tó yẹ pé ó jẹ̀bi ikú ilé ẹjọ́ ti ní pé kí wọ́n lọ yẹgi fún whether by hanging or by shooting ṣùgbọ́n látìgbà náà ẹni tó ti lọ ọdún 10 ọdún 15 20 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ nígbẹ̀yìn tó bá tún padà yá wọn ní ẹni yẹn ti pẹ́ lẹ́wọ̀n ó ti lọ 20 ọdún bẹ́ẹ̀ ó ti lọ 30 ọdún bẹ́ẹ̀ òfin fojú àánú wò bóyá gómìnà ni o bóyá adájọ́ àgbà ìtìpínlẹ̀ yẹn ni o tàbí wọ́n padà filẹ̀ nígbẹ̀yìn ẹjẹ́ bí tí mo wá lọ lélẹ̀ láti 1999 tá a ti bẹ̀rẹ̀ democracy tẹ́lẹ̀ tá a wà nínú ẹ̀ yìí gómìnà kan ṣoṣo péré lórílẹ̀‐èdè Nàìjíríà ló tọwọ́ bọ ìwé tó give assent pé kẹ́ lọ pààyàn òun náà ni comrade Adam Oshiomhole nígbà tó wà ní Edo láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ democracy eléyìí no other governor ní Nàìjíríà tó give assent fẹ́ni tó pààyàn pé kàn lọ pa padà kí lè rí sí kí lọ́lọ́run wí. náà kí Ọlọ́run ọba kí ó ṣàánú wa ọ̀rọ̀ òfin ó ṣòro sọ àfi ká sọ̀rọ̀ òfin títí wa nítorí pé ọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà òfin wọn tí ìyẹn náà ló fà á tán fi ń tako ṣẹ̀ríà here and there nítorí pé òfin tí ó bá sọ pé mú un bí báyìí òfin míì atúnikàn fílẹ̀ ń bí ó wá ní bí oníkálukú bá ṣe lè interpret òfin lọ́dọ̀ ara ẹ̀ tí ẹnu ẹ̀ gbó sí tó dẹ̀ ṣáàpù sí òun náà ni ṣùgbọ́n tí Ọlọ́run tó bá clear tí gbogbo ètò tí ẹ̀rí tó fojú hàn bíi ti arákùnrin tó pààyàn ní Ìlọrin yẹn àti àwọn ọmọ kan tí wọ́n bá orí ẹni tí wọ́n ń jó lábẹ́òkúta tàbá rántí àti arákùnrin kan ní Oǹdó tóun náà pa irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣé a ṣẹ̀ṣẹ̀ dín ní ká máa dráàgì ẹ̀ máa tún wò ó pé ṣé ó bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kọ́ máa waste resources lé wọn lórí ni ṣùgbọ́n kí ni àwọn ìjọba kí náà fi ń protect ẹni tí ẹ sọ pé ó sáìn yẹn ẹni tó sáìn yẹn ṣé ẹ mọ ìdí tó fi sáìn nítorí pé ẹni tó ń pa bó ṣe close mọ́ tó ló fi tá lára láti sáìn connection tó wà ń bẹ nìyẹn torí pé gbogbo ṣé ẹ rí gbogbo àwọn tí à ń sọ wọ̀nyí interest wọn ló matter sí wọn interest títí wọn ló matter sí wọn
ó dìgbà tá a bá gbà wípé kí oníkàlùkù wa tá a jẹ́ ìjọ kankan kí oníkàlùkù máa lo òfin ẹ̀sìn yẹn. orílẹ̀-èdè kan wà nígbà bẹ́ẹ̀ nítorí pé àwa pín yẹlẹyẹlẹ. lọ́ndà òfin tiwa náà ni kí ló fà á tí FIFA tó fi ní òfin fún àwọn elétò sport ní ọ̀ndà òfin Nàìjíríà tó sì sọ wípé òfin Nàìjíríà ò gbọdọ̀ dá sí nígbà táwọn bá ń ṣe òfin àwọn. kí ló fún wọn bẹ́ẹ̀ tó fi jẹ́ pé agbábọ́ọ̀lù gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ lórí pápá o àwọn làwọn láti máa dá sí ìjọba orílẹ̀-èdè ò gbọdọ̀ dá sí kí ló fún àwọn ìyẹn ní òríyà yẹn ní freedom yẹn láti ṣe irú ẹ̀ tí ẹni tó ń sin Ọlọ́run orílẹ̀-èdè ò gbọdọ̀ dá sí àwọn agbábọ́ọ̀lù nìyẹn bọ́dì kan nìyẹn ṣé bọ́dì kan tó jẹ́ àwọn onísport ṣé wọ́n tó ẹ̀sìn ṣèbí under okay a fẹ́ gba approval ni ṣùgbọ́n torí wípé interest tiwọn náà máa protect ni so kọ́ lọ́wọ́n bá kó ṣàánú wa. tó àmì o wọn ní pé kọ́ lọ́wọ́n ṣàánú wa torí pé ọ̀rọ̀ náà ti wá pokúlùmùṣù ó ti wá sósì ní lẹ́nu tó wá buyọ̀ sí kò ṣeé gbé mi kò ṣeé pọ́nlá tó abẹ́lọ́hún kọ́ lọ́wọ́n dákunjọ kó ṣàánú wa ṣùgbọ́n eléyìí tí wọ́n ti establish láàárọ̀ yìí pé nínú nǹkan ríra tọ́lọ́wọ́n bá kórìíra ni pé ká gbẹ̀mí wọ́n dẹ̀ tó wá jẹ́ kó yé wa pé gbogbo ẹnikẹ́ni tó bá ti gbẹ̀mí ọmọ èdè èèyàn kódà tíjọba ayé bá tiẹ̀ túlẹ̀ wọ́n ní inú iná ni ó lọ nígbẹ̀yìn tó lọ́dọ̀ lọ ní àlìkìyàmọ̀ tó kọ́lọ̀ ńlákunjọ kó ṣàánú wa o ṣùgbọ́n àwa náà ó dà pé nígbà tí orílẹ̀-èdè ò gbà wá láàyè láti mú ìdájọ́ òdodo wá fẹ́ni tó pààyàn ṣáwà gan ò ní máa gbẹ̀mí wa sáfẹ́ni tó fẹ́ pa wá nítorí pé tó bá di pé èèyàn pààyàn nígbẹ̀yìn kódà ẹlòmíà tún fi máa jáka pé tí n bá pa ẹ́ dànù ó bá di wọ́n kàn máa tì mí mọ́lé ni máa tún fi mí sílẹ̀. ọ̀rọ̀ ọ̀gá mi kan ni ó ní ẹ má jẹ́ kán pa yín o àwa náà ká má jẹ́ kán pa wá gbogbo ọ̀nà ká má jẹ́ kí wọ́n pa wá torí pé tí ẹni tó pa ẹ́ tó bá padà lọ túbá lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá lóun gba títúbá ẹ̀ ó ti pa wọ́ o so káwa náà má jẹ́ kán pa wá Ọlọ́run má jẹ́ wọ́n pa wá o so kọ́lọ́run kó dáàbò ẹ̀ bọ̀ wá. àmín tó kí n sáré sọ fún wa nípa iléeṣẹ́ Minfadli Rahman Islamic Center tó wà ní Ogunlade Junction ní Moborode wọ́n ń ta Islamic materials lóríṣiríṣi alukuran ni o jalami àtọkùnrin àti tóbìnrin àti bẹ́ẹ̀ 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 lọ gbogbo Islamic needs wa pátápátá ẹ lọ sí iléeṣẹ́ Minfadli Rahman Islamic Material Center tó wà ní Junction Ogunlade nílùú Ìjẹ̀bú-Òde tàbí ká pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08052064986 08052064986 ìyẹn iléeṣẹ́ kìíní nìyẹn bákan náà iléeṣẹ́ the Bash Frozen Foods torí pé nínú Ramadan tá a wà yìí jíjẹ mímu òun là fi ń gbà wẹ̀ ní sáàrì àjẹ ní ìṣinu àjẹ àmú ṣùgbọ́n bí tápẹ́ àti lè wọ́n bá owó tẹ́rẹ́ ta ní káfíńrà nǹkan tó máa jójú lówó tí ó ṣe wá láǹfààní tí ò ní wọ́n jù yẹn ni pé Yorùbá ní ká má fowó ọ̀wọ́n ra ọjà ọ̀wọ́n ká fowó ọ̀wọ́n ra ọjà ọ̀pọ̀ ẹ̀ka lọ sí iléeṣẹ́ the Bash Frozen Foods tó wà ní number 1 Alhaji Lateef Jogbo Street off Awokoya nílùú Ìjẹ̀bú-Òde gbogbo frozen foods wa ní o ẹja ni lóríṣiríṣi chicken turkey àti bẹ́ẹ̀ lọ ó wà ní iléeṣẹ́ the Bash Frozen Foods bákan náà ẹ̀ka iléeṣẹ́ the Bash Frozen Foods tó wà nílùú Ìjagun nítorí àǹfààní àwọn akẹ́kọ̀ọ́ Traditional University of Education ó ti wà nílùú Ìjagun fún wọn ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ṣí ilé epo nínú ilé epo yẹn ni mart wà minimart nílò epo yẹn ni the Bash Frozen Foods náà tún wà so nítorí àǹfààní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ó lè bá a rọrùn fún wọn ọ̀pọ̀lọpọ̀ á máa wá láti ibẹ̀ yẹn wá sí Ìjẹ̀bú-Òde wá rajà tó padà sọ́hun yẹn owó mọ́tò tá a náà àti wàhálà tá à ń ṣe ní aláṣẹ olùdarí the Bash of oil and gas wò pé ká fún wọn láǹfààní ń bẹ̀ yẹn náà yóò máa jẹ́ àǹfààní fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn yóò dínà owó wọn kù yóò tún save time wọn àti life wọn láti máa fi ẹ̀mí lọ máa bọ̀ lórí títì bákan náà àti wọn máa jẹ́ àǹfààní fún gbogbo àwọn ará ìlú Ìjagun àti agbègbè ẹ̀ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ yẹn wà so ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ torí pé ọjà àwọn rọ̀jú púpọ̀ kọ́lọ́n dákunjọ kó ṣe ní rọrùn fún wa. bákan náà jẹ́ kí n sọ fún wa nípa iléeṣẹ́ Mosotech nítorí pé mo ṣí ojú òpó sílẹ̀ fáwọn èèyàn láti máa pè iléeṣẹ́ Mosotech òdú ni wọ́n kì í ṣàìmọ̀ folóko lórí ètò yìí tá a bá lọ sí ìlú Ìjẹ̀bú-Òde
níbi tí a ti ń kírun ọdún tá a pè ní Eid yẹn ṣùgbọ́n nísìnyí iléeṣẹ́ Mosotec nítorí àtúnṣe tíjọba ìpínlẹ̀ Ògùn ṣe ní gbogbo ojú ọ̀nà wa lọ́wọ́lọ́wọ́ sìn wọ́n ti kúrò níbi tí wọ́n wà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti wá wà nífẹ̀ẹ́ gbẹ́kàngbẹ́ pẹ̀lú praying ground níbi Eid yẹn níbi tí a pè níbi búrẹ́dì tí wọ́n ti ṣe minat bread yẹn láàrin minat bread àti Eid ní iléeṣẹ́ Mosotec wá jókòó sínsìn wọ́n ti wá gbẹ̀rẹ̀gẹ̀ gidigẹ̀ wọ́n ti wá jókòó síbẹ̀ kódà téèyàn bá ti débẹ̀ ẹ̀ nídìí láti béèrè pé níbo ni wọ́n wà èèyàn tún máa wò pé èwo tún ní tuntun ilé ńlá tuntun tó tún wá jókòó sí báyìí iléeṣẹ́ Mosotec phones and accessory nìyẹn ẹ lọ síbẹ̀ láti lọ mú fóònù tẹ́ bá fẹ́ tàbí àwọn accessory phones pátápátá mo sọ wọn pé wọ́n ń tún fóònù ṣe wọ́n ń ta fóònù àti bẹ́ẹ̀ lọ kódà swapping wà nínú ẹ̀ kò mú fóònù kan wá kó wá gbà míì buy now and pay later gbogbo eléyìí ló wà nínú iléeṣẹ́ Mosotec ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ tàbí ká pọ̀ wọn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 07036523679 ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dòwò pọ̀ iléeṣẹ́ Mosotec nìyẹn náà ẹ jẹ́ kí n ṣí ojú òpó sílẹ̀ fáwọn èèyàn láti pè wá wọlé nítorí pé mo mọ̀ pé ìbéèrè àti máa tawọ́ ta sípẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa pàápàá lórí kókó ọ̀rọ̀ tí a mú wáyé bàbá wa kó torí pé a máa retí ìpè tó máa wọlé ok nọ́mbà tẹ́ fi pè wá wọlé ló wà lójú ẹ̀rọ mọ́rùnmáwòrán yín yẹn àbí àwọn tó pé lórí ìkànnì ayélujára láti wò wá Facebook 08114875656 08114875656 nọ́mbà tẹ́ fi lè pè wá wọlé nìyẹn nígbà tí a ṣe ń retí ìpè kó wọlé tí a bá wo bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ ẹ mú kinní kan wọlé lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá mo ní pé ká sáré jó wọn náà ni tó pé akẹrẹ fún ta lẹ́ẹ̀mejì kí ni ìbéèrè àwa mùsùlùmí kí ni ìrètí wa pẹ̀lú èsì àwọn èèyàn ìpè kan tí ń wọlé salamu aleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. ta ni yẹn sàn láti bo. salamu aleykum wa rahmatulah. wa aleykum salaam kí lorúkọ yín láti bo. mo orúkọ Mudasir Balógun láti Makun. láti. Mudasir Balógun láti Ìjẹ̀bú-Òde. láti Ìjẹ̀bú-Òde Mudasir Balógun náà kí lẹ ní fún wa lórí ètò yìí. ṣé ẹ kò fẹ́ kí wa ni àbẹ fẹ́ béèrè lórí ti. tó àbẹ̀ Alhaji Lukman. ok ẹ fẹ́ kí àwọn bàbá wa Lukman Owais. kí n fún yín ní question ṣé ẹ lè ṣàlàyé fún mi kí ni ìyàtọ̀ tó wà láàrin ìrun Eid àti ìrun Jímọ̀ àwọn ìyàtọ̀ tó wà láàrin ìrun Eid àti ìrun Jímọ̀. ìgbà àtọ̀tọ̀ wà láàrin ìrun Eid nọ́fílà ni ìrun Jímọ̀ ọ̀rọ̀ ọ̀yàn ni. ok ọlọ́run ṣe bàbá ìmọ̀ mọ́ wa bí ó yá. ìrun Eid nọ́fílà ni ìrun Eid. mo ti gbọ́. ìrun Jímọ̀ ọ̀ràn yẹn ni ṣó tán. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan Alhaji Mudasir Balógun àbí. bẹ́ẹ̀ni. ẹ pè mí padà lẹ́yìn ètò yìí pẹ̀lú nọ́mbà 08031543333 08031543333 ṣé ẹ ti gbọ́ bó ti yẹ pé ìbéèrè yẹn Alhaji tó pé torí tí ganan yẹ pé ẹ ti ẹ dáhùn sí ìbéèrè yẹn kọ́ máa rẹ̀ pé bóyá èmi ni mo sọ pé nǹkan mi. àfa ẹ kọ́kọ́ gbọ́ pé ó ní láti Ìmàkùn. kó tó a sọ pé láti Ìjẹ̀bú-Òde ó wò pé torí pé ọmọ Ìmàkùn tó wà ní Ìjẹ̀bú-Òde ló wà bẹ́ẹ̀ ìyẹn ló ṣe mí sí méjèèjì papọ̀ afa àti kò tán ó ní Jímọ̀ ọ̀ranyàn ní Yídì nọ́fìlà ní Yídì òun náà ni tá a bá máa ṣàlàyé ọ̀ranyàn àti nọ́fìlà làwọn ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé kábàrà báyìí ìkan ní ìkámọ̀ ìkan ò ní ìkámọ̀ so kí Ọlọ́run bá kó ṣàánú fún Ọlọ́run ṣàánú náà nígbà tá à ń retí béèrè míì bóyá. náà lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà tí ẹ sọ ṣẹ̀rí nǹkan tí mùsùlùmí tí à ń béèrè fún kì í ṣe pé a fẹ́ ní ṣẹ̀ríà court ṣẹ̀ríà panel òun náà ni ìyẹn ni mo ṣe mú àpèjúwe ọ̀rọ̀ bọ́ọ̀lù wà lẹ́ẹ̀kan yẹn ṣẹ̀ríà panel òun ni ìyẹn ni wípé àwọn ìyà kan wà tó ń jẹ mùsùlùmí
tó ṣe pé àárí ìdájọ́ yẹn gbà dáadáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ marriage nígbà tí a bá ṣe akdu nìka tí àáfàá so igi tí wọ́n ní kán lọ já ní customary court òfin bá a ṣe ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba tó ṣòfin nìka òun náà ló ṣòfin tọ́lák ó sì ní step tí èèyàn ńlá ti follow kó tó di pé ìkọra ẹni sílẹ̀ máa wáyé so òfin ìdájọ́ títí ọ̀dọ̀ wa kò fi ààyè gbà láti máa follow kinní yẹn a sì wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ń sọ́fà fún kinní yìí so àwọn nǹkan tá à ń béèrè fún nìyẹn so àwọn tó ń jalè tó ń bẹ̀rù wọ́n máa gé ọwọ́ wọ́n máa gé gbogbo ẹ̀ ọ̀rọ̀ ibẹ̀ yẹn kò tí ì débẹ̀ àwọn nǹkan kéékèèké láàárín tó lè túnú léṣe bíi conflict resolution bíi ọ̀rọ̀ nìkáì bíi ọ̀rọ̀ ogún pínpín àwọn nǹkan tá à ń béèrè nìyẹn so kọ́lọ́run ọba kó ṣàánú fún wa. àmì ọlọ́run bóyá káwa náà tún wá tẹpẹlẹ mọ́ ṣíṣàlàyé yìí lórí gbogbo àyè tá a bá wà náà kó lè bá a yí ọ̀pọ̀lọpọ̀ yìí nítorí pé kódà ó wà nínú mùsùlùmí gan tó ń wọ pé ṣe rí àkẹ́ ká gé ọwọ́ ká gé ẹsẹ̀ yẹn náà ní kálukú ń sá fún pé ṣe rí irọ́ o kó má yẹ pé bóyá àwa fúnra wa gan àti ìjọ ní àjọsọpọ̀ tó jọ yé wa ká tó sọ pé bóyá àwọn ẹlòmíì kálá yìí yẹn yé pé ṣẹ̀ríà court kọ́ là ń béèrè o ṣẹ̀ríà panel ni o àwọn àjọ tó máa bójú wo ọ̀rọ̀ àfíàsí mùsùlùmí tó lè máa mẹ́ẹ̀ láti lè jẹ́ kọ́ńtúnú léṣe ní tí à ń béèrè tó òun láti ń gbọ́ yẹn pé àwa tá a jẹ́ mùsùlùmí náà nù lé táà náà rò pé táà mọ ìdí tí wọ́n fi ń béèrè ṣẹ̀ríà wọ́n ní pé kò ń ṣe kóòtù ni wọ́n ń béèrè o wọn ò gbélé ẹjọ́ ṣẹ̀ríà sílẹ̀ o ṣùgbọ́n wọ́n fẹ́ gbé àjọ kan sílẹ̀ tí ó máa mójútó inú ilé mùsùlùmí ṣe máa dáa tí gbogbo kùdìẹ̀kudiẹ tó wà nínú ilé wa tí ó fi máa gún régé eléyìí ni wọ́n ń gbé yẹ̀wò nígbà tí a ṣe ń retí ìpè mí ẹ yẹ kí n sáré fún wa ní káàdì eléyìí náà MTN card àwọn tí a fẹ́ lo MTN nínú ilé 32 88 87 42 64 92 76 487 again MTN card 3288 8742 6492 76487 gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ sọ́dọ̀ ẹ ṣáà pè wá tàbí kẹ́kàn text message 08031543333 31543333 ẹ text message èmi ni mo gba káàdì yẹn o ìyẹn máa jẹ́ ìwúrí fẹ́ni tó fún wa ní káàdì pé ẹni báyìí ni ẹni báyìí ni so kọ́tì Alhaja Balkis Ayọ̀mídé Lásìsì àwọn ni wọ́n fún wa lélẹ̀ pé ká fi ṣe àwọn èèyàn ní àǹfààní gbogbo àwọn tó ń gbọ́ wa tó ń wò wá nulẹ̀ kọ́lọ̀ ń dákun jẹ́ kó jẹ́ àǹfààní fáwa náà iléeṣẹ́ musamman pé iléeṣẹ́ Dibash Oil and Gas wọ́n ṣí ẹ̀ka kan sí ìlú Ìjagun torí pé ó yẹ kí n tẹnumọ́ dáadáa pé wọ́n ṣe lé nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní Ìjagun nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ àpárá Ìjagun sí Ìjẹ̀bú Òde Ìjagun sí Mùṣín Ìjagun sáwọn bíbẹ̀yìn láti lọ́ọ́ máa ra nǹkan tó fẹ́ jẹ ẹja kínní kan nǹkan kan báyẹn àbí láti wá ra petrol nǹkan kan báyẹn náà ìtorí ẹ̀ gbé ilé epo sílẹ̀ ilé epo yẹn wá jẹ́ nǹkan mẹ́ta ló wà náà nínú ilé epo yìí la ní minimart ń bẹ gbogbo nǹkan tá a bá fẹ́ rà bíi àwọn bisikíìtì nǹkan kan báyẹn ó wà nínú ẹ̀ ń bẹ gbogbo drinks pátápátá ta lind ló wà ń bẹ fún wa ká má torí yẹn máa wọ mọ́tò wá sí Ìjẹ̀bú Òde ká má torí yẹn máa waste time wá sí Ìjẹ̀bú Òde ká má máa waste resources tí ò tí ì tó bẹ́ẹ̀ náà ni frozen food wà ń bẹ gbogbo ohun tá a bá fẹ́ lò láti fi sebẹ̀ láti fi ṣe oúnjẹ fún sààrì fún ṣinu àti fún gbogbo gbèsè ayé mi náà bẹ́ẹ̀ kódà fẹ́ni tí kì í ṣe mùsùlùmí gbogbo eléyìí náà torí ẹ̀ gbé iléeṣẹ́ Dibash Oil and Gas lọ sí ìlú Ìjagun nítorí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti gbogbo àwọn aráàlú Ìjagun àti gbogbo àwọn agbègbè ẹ̀ lápapọ̀ so ẹ lọ síbẹ̀ láti lọ bá wọn dò pọ̀ torí pé ó dá mi lójú pé ẹ̀ ní kábàámọ̀ náà nígbà tí a sì tún ń retí ìpè mí àwọn ìpè kan ń wọlé ó ń já ṣùgbọ́n nígbà tí a bá tún ń retí ìpè mí ẹ kì í sọ fún wa pé pẹ̀lú àánú Ọlọ́run tó bá tún di lọ́la
á tún jọ pàdé lórí àkọ́tún ètò míì kókó míì náà la tún fẹ́ mú wá lórí ètò yìí lọ́la pẹ̀lú ògo Ọlọ́run tá bá ti jọ pàdé láago 6 títí di aago 7 bó ti yẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò kí ń láǹfààní lẹ́nu tó bẹ́ẹ̀ torí pé iná a lè fowó ra kínní iná ìjọba ò sí kára petrol kára kínní kan ntí ó bá wọn kálukú àbí ntí a bá rò pé a lè jàǹfààní nínú ẹ̀. iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde wà ní orí ìkànnì StarTime fẹ́ni tó bá fẹ́ wò. iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde wà lórí ìkànnì ayélujára ti Facebook bẹ́ẹ̀ náà ni lórí tẹlifíṣàn. So gbogbo àti a bá fẹ́ dòwò pọ̀ pẹ̀lú àbí tí a bá fẹ́ gbé ìkéde wá fún NTA ni àbí fún Islam ọ̀nà ọ̀la ni àti bẹ́ẹ̀ lọ gbogbo ilé náà ló wà ń bẹ fún wa láti jọ fọwọ́sowọ́pọ̀ kọ́lọ̀ dákunjọ kó ṣe ní rọrùn kó sì gbà fún wa lẹ́sìn. Bàbá kó tó di pé ẹ máa lọ lórí ètò yìí Ramadan tí ó bẹ̀rẹ̀ yìí tílẹ̀ tó ní bá ṣe ó ti 17 pẹ̀lú àánú Ọlọ́run nítòkù nílẹ̀ bóyá 12 ní tàbí 13 Ọlọ́run nìkan náà ló mọ̀. Kí làmọ̀ràn yín fún àwọn mùsùlùmí pẹ̀lú bí ẹkọ́nọ́mì Nàìjíríà ṣe rí? kọ́lọ́wọ́n bá kí ó ṣàánú fún wa. Allahumma àmín. àmọ̀ràn mi fún gbogbo àwa mùsùlùmí pàápàá jùlọ mùsùlùmí tó ń gbààwẹ̀ torí pé kì í ṣe gbogbo mùsùlùmí ló ń gba ààwẹ̀ ẹlòmíì lọ́jọ́ tí Ramadan ti bẹ̀rẹ̀ ló ti ní ọ̀sà ọjọ́ tí Ramadan bá parí ọ̀sà yà á lọ kò dẹ̀ mọ̀ yí pé òun ṣépè fún ara òun ni ó lè padà jẹ́ pé ọ̀sà tó ń pè fún ara ẹ̀yìn ló máa padà ṣekú pa so ìyẹn lèèyàn ṣe máa ń ṣọ́ra fún èyí tó máa fi máa fẹnu ara ẹ̀ máa pè ṣùgbọ́n fún gbogbo àwọn tí à ń gbààwẹ̀ gbogbo àwa tá à ń gbààwẹ̀ pàápàá jùlọ tí à ń retí Laylatul Qadr torí pé mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì ló tuntun ń lọ síbi ìparí tí ilẹ̀ ìní bá ṣú sí ó ti di 17 so a dẹ̀ máa ń sọ pé last 10 nínú Ramadan nígbà tí ustaz máa sọ̀rọ̀ ń sìn wọ́n ní is either 12 or 13 ló máa ṣẹ́kù ìyẹn ni wípé àwa náà tá a bá máa plan ní ara wa tí wọ́n bá sọ pé flight wa máa take off 1 or 2 àsìkò wo la máa débẹ̀ a máa débẹ̀ before 11-12 yes ní sọ wípé 2 yẹn so therefore àwa tá a bá fẹ́ palẹ̀ mọ́ de Laylatul Qadr ó ti bẹ̀rẹ̀ láti sìn ó ti bẹ̀rẹ̀ láti sìn ìyẹn ni pé bọ́dì á ti lè adapt system yẹn torí ẹlòmíì ìyàwó ẹ̀ lóyìn jí jẹun tó ìyàwó ẹ̀ bá tún jí á tún wòkè báyìí pé ó dẹ̀ rọra aago 4 ṣẹ̀ṣẹ̀ lù tó o bá ti ń yan nọ́fìlà láti sìn tó o bá sọ pé mẹ́wàá àgbẹ̀yìn lòún target ó ṣeé ṣe kó má bàa nítorí pé bọ́dì yẹn máa react ara tá a bá kọ́kọ́ bẹ̀rẹ̀ Ramadan ṣe mọ̀ pé àwẹ̀ àkọ́kọ́ àyàfi ẹni tó ṣe pé ó wà used to Monday Thursday àbí 13 14 15 nínú oṣù ní òní jẹ́ pé tó bá kọ́kọ́ bá àwẹ̀ àkọ́kọ́ báyìí orí fífọ́ bí òyì bí gbogbo ẹ̀ ló máa ṣe yàn ó di ìgbà tó bá ń lọ bíi 4 5 kí ara system ara kó tó adapt wọn so láti sìn yín lọ ká máa palẹ̀ mọ́ de Laylatul Qadr torí pé òru yẹn khayrun min alfi shahr òru tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ni Ọlọ́run àti èmi àti yín ọlọ́mọṣẹ́ ìfìwá ṣe kò ń gẹ́ ẹ̀. àmín. Ní bákan náà ẹ jẹ́ kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ alákòóso ẹ̀sìn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa Ṣífù Mama Akílẹ̀ Ìjẹ̀bú àti gbogbo àwọn ìmọ̀mù bẹ́ẹ̀ àti gbogbo àwọn afáàmù fásitì ẹ bá fún wọn ní àdúrà ní ráńpẹ́ nítorí pé iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ iṣẹ́ tó yẹ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ni. àdúrà àwọn tí àdúrà tọ́ sí pọ̀ púpọ̀ bẹ̀rẹ̀ látòrí number 1 gbogbo àwa mùsùlùmí ní Akílẹ̀ Ìjẹ̀bú pátápátá bàbá wa Miftahuddin Gbádégẹṣin Àyànbádéjọ bàbá ọlọ́mọṣà ìjẹ́ kí ẹ pẹ́ fún wa o àmín náà àpàrà sí burúkú ọlọ́mọ má fi kàn yín o bàbá wa Chief Naib ọlọ́mọṣà ìjẹ́ apẹ́ fún wa bàbá wa Ìkẹta Àdínì ọlọ́mọṣà ìbàjẹ́ kan pẹ́ fún wa gbogbo àwọn ìmáàmù council pátápátá gbogbo wọn pátápátá látòkè lọ délẹ̀ gbogbo yín pátápátá là ń ṣàdúrà fún Ọlọ́run ní fọdún yìí ṣe àṣemọ fún wa gbogbo àwọn mufasiru àwọn àáfàá tafsir káàkiri àti ẹni tó ṣe pé Ramadan ló sọ di mufasiru Ramadan ni tí Ramadan bá sì ti kógbá wọlé òun náà ó ti tún kógbá wọlé nìyẹn àti seasonal mufasiru àti original mufasiru
àti Sisna Danya àti gbogbo wa pátápátá gbogbo wa là ń bẹ Ọlọ́run Ọba fún iṣẹ́ Ọlọ́run Ọba là ń ṣe ọlọ́mọṣà ìṣàánú wa gbogbo àwọn ní ìfitọ́ ọlọ́mọṣà ìbá ṣàánú wọn gbogbo àwọn elétò iléeṣẹ́ NTA wọ́n tún mú another innovation wá lọ́dún yìí tí wọ́n kọ́ wà káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe náà jókòó sí iléeṣẹ́ wọn so innovation ti tọdún yìí owó tún help ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n á tún post ẹ̀ ti Facebook wọ́n á send ẹ̀ wọ́n á ṣe gbogbo ẹ̀ so iléeṣẹ́ náà Ọlọ́run jẹ́ ó máa gbèrú sí wọ́n lá agbára Ọlọ́run bẹ̀rẹ̀ láti orí ẹni wa ustaz wa Dhikrlahi Muyosera àti gbogbo àwọn tí wọ́n àti àwọn ọ̀gá tí wọ́n wà níbí Ọlọ́run bá wa pẹ̀lú wọn Dibash lọ́dọọdún kò sígbà tá a kì í gbórúkọ wọn lórí ètò yìí Dibash Ọlọ́run má jẹ́ ó parẹ́ o Dibash ti lọ sí TASUED níbi ẹ̀ ṣe sọ ṣùgbọ́n àti ẹ̀ tó ń retí torí pé ó ti di federal bóyá TASUED la máa pè é àbí èyí tá a bá máa pè é àsìkò tí wọ́n wá lọ síbẹ̀ yẹn lásìkò tí wọ́n di federal so iléeṣẹ́ Dibash Ọlọ́run Ọba má jẹ́ ó jóná o wọlá agbára Ọlọ́run ẹ sọ̀rọ̀ nípa iléeṣẹ́ fóònù kan lẹ́ẹ̀kan Mosotech ẹni kan máa débẹ̀ kan máa mú kan máa rí tèmi náà ń bọ̀ wá mú torí ẹ̀ sọ pé wọ́n mú owó lọ́wọ́ so ìyẹn máa rọrùn Mosotech Ọlọ́run má jẹ́ kí Mosotech ó dàrú Ustaz wa Tajudeen Owódùnní ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n ṣe 20 years anniversary ṣe mọ̀ pé nǹkan tí èèyàn bá àwọn nínú ọ̀tọ̀ àwọn elétò wọn ní tí ọdún 5 bá ti kọjá lórí nǹkan challenges yẹn máa bọ́ sẹ́yìn ṣùgbọ́n ní Nàìjíríà wa yìí ọdún 10 lè kọjá sẹ́yìn kó jẹ́ pé ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹ dúró Ọlọ́run Ọba tó mú yín dúró tó fún yín ní ìsìnkọ́mọ̀ Ọlọ́run má yẹ̀ yín lẹ́sẹ̀ náà àti gbogbo àwọn elétò wa àti gbogbo àwọn cameramen àti gbogbo wa pátápátá àti àwọn tó ń wò wá tí wọ́n ń gbọ́ wa Ọlọ́run má ṣàìṣàánú ẹni kankan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin alhamdulillahi rabbil alamin. tó eléyìí la fi máa dágbére lórí ètò lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run tó bá tún di lọ́la jẹ́ ká tún jọ pàdé lórí àkọ́tún míì Islam náà là lórí NTA Ìjẹ̀bú Òde pẹ̀lú ògo Ọlọ́run ọ̀tún lọ́tọ́jọ́ ń yọ ọ̀tún náà láti máa mú wa lójoojúmọ́ tó bá di lọ́la jẹ́ ká tún jọ pàdé torí pé àkọ́tún míì la tún fẹ́ gbé wa ìkọ́ nínú àwọn àfáà wa nínú àwọn ìmáàmù wa nínú àwọn aṣáájú wa náà la tún gbé bọ̀ láti wá fi ọ̀rọ̀ Ọlọ́run tún bọ̀ wá lórí kókó àkọ́tún míì tá a máa fi máa kẹ́kọ̀ọ́ bá a ti ń ṣe lélẹ̀ níjọ́ tí Ramadan bá ti bẹ̀rẹ̀ títí tí Ramadan ó fi parí pẹ̀lú ògo Ọlọ́run tọdún yìí náà ò ní yàtọ̀ títí tí àwẹ̀ ó fi parí bá a ṣe máa bá lọ nìyẹn àwọn onígbàwọ́ ètò tòní òun náà ni àwọn ọmọ bàbá wa late Alhaj Semin Anifowose Sodiq popularly called Alhaji S&S lẹ́pẹ́ kọ́lọ̀ ń dákun jọ bàbá náà kọ́lọ̀ ń dákun bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn bá a ṣe kú ní ìsinmi fún wọn o àwọn ọmọ tí wọ́n ṣe onígbàwọ́ ètò lórúkọ wọn kọ́lọ̀ ń dákun jọ àlékún orí àlékún ìdùnnú àlékún dáadáa kọ́lọ̀ ń bá kún ṣe fún àwọn ọmọ náà bọ́lá àti tóbi Ọlọ́run pàápàá jùlọ Dr. Sabik Sodiq kọ́lọ̀ ń bá a san lẹ́san kó bá a fún wọn ní àgbéga lẹ́nu iṣẹ́ wọn kọ́lọ̀ ń bá a ṣe fún wọn pẹ̀lú gbogbo àwọn ọmọ wọn lápapọ̀ àti gbogbo àwọn ọmọ Sodiq lápapọ̀ nílé lóko kọ́lọ̀ ń bá a kẹ́ wọn àwọn bàbá wa náà kọ́lọ̀ ń ṣe kú ní ìsinmi fún wọn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa alaykum assalam wa rahmatulahi wa barakatuh. ìgbà tó tó bá balẹ̀ agbọ́n mi ní í ṣe kọ̀ọ̀kan tó tó kọ̀ọ̀kan balẹ̀ agbọ́n dòní ó ti balẹ̀ gbẹdẹ ó. YS Farms ti ṣàgbékalẹ̀ ìrọ̀rùn gbẹdẹmukẹ fún gbogbo olùgbé Ìjẹ̀bú Òde àtàgbègbè rẹ̀ pátápátá nítorí onírúurú ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ pátápátá ló wà ní iléeṣẹ́ YS Farms. ẹran màálù lóríṣiríṣi náà wà níbẹ̀. ayẹyẹ káyẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe ìṣílé ni ìkẹ́kọ̀ọ́ gboyè kíkọ́ṣẹ́ yọrí tàbí ayẹyẹ ìgbéyàwó bó ṣe ìtúnu àwẹ̀ tàbí fún iléyá. iléeṣẹ́ YS Farms lẹ́tì oríṣiríṣi ẹran àgbò tẹ́ ẹ bá fẹ́ àti ẹran màálù ní owó tí ò gani lára. ẹ̀yin tẹ́ ẹ bá ń fẹ́ ẹran àgbò àti ẹran màálù lálábọ́wọ́dé ẹ máa bọ̀ ní YS Farms. àwọn ẹran àgbò wa àti ẹran màálù wa kì í ṣe àwọn ẹran tó ti gbé pọ́lí àbáwọn ẹran tó ti lárùn lára. àní ṣákàlà ara wọn dá opposite Sèyíkò Osu campus Ìkọ̀gbá ní ìlú Ìjẹ̀bú Òde la fi kalẹ̀ sí. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 09026211702. ẹ tún lè kàn sí wa lórí WhatsApp náà 09026211702. èyí tẹ́ bá fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí YS Farms lórí ímeèlì yusufadewale752@yahoo.com ní ímeèlì wa. ní iléeṣẹ́ YS Farms ẹran àgbò àti ẹran màálù ibẹ̀ ní ilé wọn wà. YS Farms ìfọ̀kànbalẹ̀ ló jẹ wá lógún.